fomi ṣàwàdà tóró mi ò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. ayé ẹ má fomi ṣàwàdà tóró mi ò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. ọmọ aráyé ẹ má fomi ṣàwàdà tóró mi ò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. ayé ẹ má fomi ṣàwàdà tóró mi ò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. omi làbù ẹ̀ omi làbù mú omi làbù bọ́jú a kì í bómi sọ̀tà láyé a kì í bómi òdì gbẹgbẹ́ pé gbàgbọ́gbẹ̀rún ẹgbẹ́ àwọn ọmọ omi yàtọ̀ káwò rere ayé lọ gbogbo ọmọ omi ló rẹwà o nínú gbogbo òrìṣà láyé agbára Iyemọja yàtọ̀ omi ló borí ayé o omi ló yí ilé ayé ká tẹlẹdùmarè fi dáyé nítorí pé omi lọ́ba omi lakọ́ tẹ̀ka tó tẹ̀yẹ rìn agbára omi dá yàtọ̀ yeye òrìṣà pátápátá Iyemọja yeye odò. ayé ẹ má fomi ṣàwàdà tóró mi yóò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. ẹgbẹ́ abọ́ mi wáyé àwọn ọmọ mi máa rẹ̀ o. bí ó bá sí wà láyé báwo láyé ṣe rí o. yeye ọmọ omi ló rìn nílẹ̀ tilẹ̀ ń mi títí o. Iyemọja ló ń bọ̀ lọ́nà ẹ̀yà kò fún yeye. ìyá mi ló ń bọ̀ lọ́nà Iyemọja olúodò. Iyemọja ló ń bọ̀ lọ́nà ẹ̀yà kò fún yeye. Iyemọja òyò onílẹ̀ odò yeye mi. omi ò ṣe é fojú di kò lápá kò lẹ́sẹ̀ ó ń gbégi. Iyemọja jọ̀wọ́ o máa dojú ìjà kọ mi. ẹni ní tòmí báwo omi bá pa lórí òrógo. ìbádọ́wọ́ yeye mi olórí ẹgbẹ́ ọmọ omi. Iyemọja lólodò ààrẹ ọbabìnrin oníyemọja ní gbogbo àgbáyé pátá. ọbabìnrin Iyemọja Ọbàtálá Ilé Ifẹ̀ yèyé Ọ̀ṣun ìpàkòdó yèyé Ọ̀ṣun Sẹ́lẹ̀wù Ìgbòho. àwọn ni yèyé tó wá ṣe ìjọ olórí ìsapárapọ̀. ìyá àbíyé tọba làṣẹ ẹ kí yèyé olóore. àbíyé tọba làṣẹ yèyé lódò wo Olókun Ifẹ̀. yèyé lómi lódò Sẹ́lẹ̀rù àgbo ìyálóde àbíyé àpapọ̀ ògbóni. ọbabìnrin olórìṣà Iyemọja àgbáyé. ọbabìnrin ọlọ́sùnlé gọ́ọ̀sì taromi ṣálẹ́gbẹ̀lẹ́gbẹ̀. ìjọ ìṣọ̀kan olórìṣà parapọ̀ màmá mi yóò yèyà mọ́ rí. ayé ẹ má fomi ṣàwàdà tóró mi yóò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. chief doctor Lásùndé Àbẹ̀kẹ́ bá mi kí màmá olóore. ìyá mi yóò méje mi yóò Iyemọja Adémiládé lólóòtú ètò yìí o. àwọn ẹgbẹ́ ọmọ omi lọ́jọ́bọ̀ àkọ́kọ́ nínú oṣù sálà ó máa ṣètò yìí o. àwa ọmọ omi pátápátá gbogbo ẹgbẹ́ agbómi wáyé. Èdùà ló fún wa lágbára agbára omi dá yàtọ̀ omi ò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. Iyemọja yèyé odò. ayé ẹ má fomi ṣàwàdà tóró mi yóò ṣe fi ṣeré agbára tó wà lára omi kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú. Iyemọja wòyó onílẹ̀ odò jogún oṣó omi rí gbásí ni ó owó dòyìn ni yèyé mi ọ̀jẹ̀ tùjẹ́ pẹ́pẹ́yẹ lódò lọ́wà. san rere gbọ́kọ̀ ń wò mọ́ kì í nígbà gbogbo agbábí amọ̀lérí ọpọ́n téńté. Iyemọja ọgbẹ́gbẹ́ ará ìpọ̀sàngó Iyemọja tó níbò. ìyá ewé pè mí arúgbó obìnrin ayababìnrin ọ̀kẹ́rẹ́ arúgbó òdì àgó àbígbáwó ko Oyinbọ́lá mọ́jẹlẹ́rù o. wọ́n sún ṣẹ̀gẹ̀ṣẹ́ o olóyìyá iyùn wọ́n lóyèyé o ládékojú máa bọ̀ lọ́dọ̀ wa. ládékojú o ládékojú aródò dẹ́kúnyànjẹ òjì balẹ̀ lókìtì ẹ̀fọ̀n níjó òròkìtì ẹ̀fọ̀n yóò rí tọ́ lágbọ̀n òbí lé. ìyá mi ìyá òní o ṣe bí wọ́n ní ìyá ọ̀la àtúwọ̀n ká níbi wọ́n ti ń dáná rọ́ o. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ o olóyè ayùn ọmọ ní pẹ̀lú iyeye. wọ́n yálé olókun sẹ̀ní adé o olókun àjírí mo ṣe bá o. olókun àjírí olú o olókun ìlẹ̀kẹ̀ wọ́wọ́ o. bójúmọ́ bá mọ́ olókun alùgbùdù bójúmọ́ bá mọ́ ọlọ́ṣàlá alùgbàdà o. ìbá olókun
sọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pín àtòyẹ ẹni tí ò sunwọ̀n ṣe ifá ọmọ ẹni rẹ ọmọ sàkàbí àgbọ̀n ìkànnàwó jẹ́kùn ọ̀rádé egun torí pábẹ́ ní ṣe ifá orí mi rèé o àyà mi máa rèé o mo kì í lọ́nà ọbẹ̀ òun mo dáre Ọbàtálá ń fẹsẹ̀ kan yà lọ́dọ̀ rẹ̀ Ọbàtálá ọba tàṣà ọba ńlá lóde ìrànjẹ́ ọba takuntakun lójú ogun ẹ mọ́ jíire lórí ìtẹ́ àfìbòjó jíire ní sàárẹ̀ olúwa ò wá jíire Ọbàtálá ò só jíire agbẹ́jí tarótaró àlùkòjí tòsùntòsùn lékèlékè ló ṣe bẹ́ẹ̀ tó jí tẹ̀fùntẹ̀fùn Ọbàtálá só jíire nílé fún o lórí òkú jí ọlọ́jà omi ọ̀sájí ọlọ́jà odò Ọbàtálá só jíire bí alárùwáyé èmi òṣàlá só jíire.